látàrí ìjàmbá ẹ̀rọ tó pa dókítà kan àwọn oníṣègùn òyìnbó bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì lẹ́kọ̀ọ́. ẹgbẹ́ àwọn elétò ìlera ìyẹn àwọn oníṣègùn òyìnbó Nigerian Medical Association NMA ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ti kéde ìyanṣẹ́lódì láwọn ilé ìwòsàn ìjọba mẹ́ta kan lágbègbè Lagos Island nípínlẹ̀ Èkó. èyí wáyé látàrí ikú ọ̀kan lára wọn Dr. Nwere Diazo tó kú sínú ẹ̀rọ agbéniròkè-gbénirèsàlẹ̀ tí wọ́n ń pè ní lift tàbí elevator nílé ìwòsàn ìjọba tó wà ní Ọ̀dàn Lagos Island nípínlẹ̀ Èkó. nínú fídíò kan tí wọ́n gbé sórí ẹ̀rọ ayélujára làwọn òṣìṣẹ́ ilé ìwòsàn tíṣẹ̀lẹ̀ náà ti wáyé ti wọṣọ dúdú látòkè délẹ̀ lásìkò tí wọ́n ń ṣèwọ́de ìfẹ̀hónúhàn nítorí dókítà tó kú ọ̀hún. oríṣiríṣi bébà ńlá tí wọ́n kọ onírúurú ọ̀rọ̀ bíi ètò yìí ti dàrú kò sì rọgbọ fáwọn dókítà kéékèèké, ẹ jẹ́ káwọn dókítà rí mú mí, Dr. Nwere kò rí mú mí, ikú oró lèyí ó lè jẹ́mi náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí ni wọ́n gbé dání. níwájú ìta ilé ìwòsàn náà ni wọ́n wà tí wọ́n ń pariwo lóhùn kan náà pé gbogbo ohun tá à ń sọ ni pé a fẹ́ gba ìdájọ́ òdodo. àwọn ọsibítù mẹ́tẹ̀ẹ̀ta tó wà lágbègbè Lagos Island nípínlẹ̀ Èkó tí wọ́n ti ní kí wọ́n gùn lé ìyanṣẹ́lódì lẹ́yẹ òsọ̀kà ní General Hospital Ọ̀dàn, Lagos Island Maternity Hospital àti Mercy Street Children's Hospital. alága ẹgbẹ́ NMA ìpínlẹ̀ Èkó Dr. Benjamin Olówójẹbútú àti akọ̀wé ẹgbẹ́ Ismail Ajíbówó ni wọ́n buwọ́ lu àtẹ̀jáde tí wọ́n fi síta lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 2 oṣù kẹjọ ọdún yìí láti darí àwọn èèyàn wọn pé kí wọ́n bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. nínú àtẹ̀jáde náà ni wọ́n ti sọ pé pẹ̀lú ìjayà àti ìyàlẹ́nu ńlá ni ẹgbẹ́ NMA ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó fi gbọ́ ìròyìn ikú ọ̀kan lára wa Dókítà Nwere Diazo tó fayé sílẹ̀ lẹ́yìn tí ẹ̀rọ elevator tó gùn lọ́sibítù yìí lásìkò tó ń ṣiṣẹ́ lọ́wọ́ já lulẹ̀, ohun tó bani lọ́kàn jẹ́ tó sì tún burú jáì ní èyí. a bá àwọn mọ̀lẹ́bí ẹ̀, àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ lágbègbè Island, ẹgbẹ́ Medical Guide àti gbogbo dókítà nípìnlẹ̀ Èkó kẹ́dùn ìpapòdà rẹ̀. ìròyìn tá a gbọ́ ni pé ó lé ní 40 ìṣẹ́jú tó fi há sínú ẹ̀rọ agbéniròkè-gbénirelẹ̀ ọ̀hún kí wọ́n tó rí i gbé jáde. bákan náà ni wọ́n tún fi tó wa létí pé kò sí ẹ̀jẹ̀ kankan nílẹ̀ tí wọ́n lè sáré fà sí i lára kó lè jí padà, èyí tó jẹ́ pé ó ti di mọ́lí tó sì ti máa ń ṣẹlẹ̀ dáadáa látàrí òfin tuntun tíjọba ṣe lórí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ gbígbà. sí àwa, ikú téèyàn lè dènà rẹ̀ lèyí, ṣùgbọ́n tó ṣe wá láàánú pé ó padà wáyé. gbogbo wa la mọ̀ pé ẹ̀rọ kan náà yìí ti ń yọnu láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn tó sì jẹ́ pé a ti sọ̀rọ̀ náà létí àwọn aláṣẹ láìmọye ìgbà ṣùgbọ́n tí wọn kò wá nǹkan kan ṣe sí i. à ń kéde ọjọ́ 5 gbáko fún gbogbo ẹgbẹ́ wa nípínlẹ̀ Èkó láti ṣọ̀fọ̀ rẹ̀, bẹ́ẹ̀ là ń béèrè fún ìwádìí ní kíákíá lórí ọ̀rọ̀ ikú rẹ̀. gbogbo àwọn tí ajé ìwà ìbàjẹ́ yìí bá símọ́ lórí, àgàgà adarí àjọ tó ń rí sí ohun amúlùúdùn nípínlẹ̀ Èkó arábìnrin Adéníkè Adékànbí ni kí wọ́n fi mú kàtà òfin. bákan náà ni wọ́n tún ké sí ìjọba láti bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe sáwọn nǹkan tó ti bàjẹ́ tàbí tó nílò àtúnṣe ní gbogbo ilé ìwòsàn ìjọba, àti pé ọ̀rọ̀ ẹ̀jẹ̀ gbígbà nípínlẹ̀ Èkó náà nílò kí wọ́n ṣe àtúnṣe sí i láti mú kí àyípadà rere bá iṣẹ́ wọn. akẹ́kọ̀ọ́ fásitì Babcock University nípínlẹ̀ Ògùn ni olóògbé yìí. ọ̀sẹ̀ 2 péré ló sì kù tí wọn yóò parí ètò tó gbé e wá sílé ìwòsàn ọ̀hún tíṣẹ̀lẹ̀ náà fi wáyé lọ́jọ́ Ajé Monday ọjọ́ 29 oṣù keje ọdún yìí. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.